ṣé ìyàwó méjì o ṣé ẹ̀ṣẹ̀ ni ṣé ẹni tó bá ti ní ìyàwó méjì yẹn kò lè rí ọ̀run lọ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló dẹ̀ wá sí láti lọ́jọ́ òní mo tún mú ọ̀rọ̀ tuntun ní mo máa pè ọ̀rọ̀ tá a tún sọ di tuntun tó máa tún ayé mi àti rẹ ṣe tó máa tú ẹ sílẹ̀ nínú ìdè ọ̀tá ọ̀rọ̀ tó máa gbọ́ tí inú ọgbọ́n máa dùn òní mo tún mú wá bá ọ lónìí kí lọ̀rọ̀ náà o ọ̀rọ̀ tí mo ti sọ tẹ́lẹ̀ náà ni wípé kí ni ṣé kò sí solution ni sí àwọn ọmọ wa tí wọ́n ti wà lẹ́yìn of 30 32 35 40 tí wọ́n lọ́kọ ṣé ká fi wọ́n lẹ̀kọ́ wà bẹ́ẹ̀ ni ṣé ìyàwó méjì o ṣé ẹ̀ṣẹ̀ ni ṣé ẹni tó bá ti ní ìyàwó méjì yẹn kò lè rí ọ̀run lọ kò lè lọ sọ́run torí pé bàbá tó fẹ́ ètò bí èmi kò ní ìyàwó méjì ó ní ìyàwó méjì lọ́wọ́ lẹ́ni àlùfáà ni mí ṣé bàbá mi yẹn ẹ fẹ́ sọ pé kò lọ sọ́run ni àbẹ́wò bàbá tó bí àlùfáà tó bí àwọn èèyàn ńlá láwọn yẹn ẹ fẹ́ sọ pé kò lọ sọ́run so eléyìí ni mo fẹ́ ṣàlàyé fún wa lónìí torí pé ó ní àwọn ènìyàn mi kùnà torí pé wọn kò ní ìmọ̀ tí mo rí pé ọ̀kan náà bàbá wa ọ̀kan náà pásítọ̀ wa ó ti sọ̀rọ̀ yìí nínú mídíà tí àwọn kan takò mo dẹ̀ wò pé ẹ jẹ́ ká láyé wa tó dà ká rí nínú bíbélì ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí ni pé bàbá ìyàwó méjì kò ní kó má lọ sí ìjọba ọ̀run ìyàwó kan kò ní kó má lọ sí ìjọba ọ̀run ìyàwó mẹ́ta kò ní kó má lọ sí ìjọba ọ̀run kí lọ́lọ́run fẹ́ lò Ọlọ́run fẹ́ lò ẹni àwa là ń gbàdúrà ní church God of all solution pé ohun gbogbo lẹ lè ṣe àṣetì kò sí lọ́rọ̀ rẹ àwọn alákọ̀ọ́ni náà pé kò sí kan lọ́wọ́ ò lè ṣé ọmọ tiẹ̀ tó wà lé yẹn ó fẹ́ kọ́ lọ́kọ tó ẹ̀ wá jókòó sí church ẹ̀ wá máa preach ẹ̀ máa preach ẹ̀ ní preach wisdom the Bible says ó ní ìwọ tó bá gba òfin gbọ́ a ó fi òfin ṣèdájọ́ rẹ̀ ṣùgbọ́n ìwọ tó bá gba ìgbàgbọ́ gbọ́ ìgbàgbọ́ la máa lò fún ọ so ẹ̀yin ará mi ní Olúwa ibi tí kíni ti ṣẹlẹ̀ wá nìyẹn ẹ jẹ́ ká wò ó in that book kó lè kó mo lọ sí ọ̀rọ̀ Ọlọ́run yẹn ká ṣàlàyé fún wa kí a tó gba òmìnira a wà lábẹ́ òfin òyìnbó abá òfin àwọn òyìnbó la wà nígbà tá a ti gba òmìnira so òfin òyìnbó yìí wọ́n lò lé wa lórí ẹ̀sìn ìbílẹ̀ tèmi ó yàtọ̀ sí ti Ìgbò àṣà Yorùbá yàtọ̀ sí àṣà Ìgbò àṣà tí Ìgbò yàtọ̀ sí tàwùsá tàwùsá yàtọ̀ sí Fúlàní tí Fúlàní yàtọ̀ sí tìgbìrà yàtọ̀ sí Kòkó ó yàtọ̀ síra wọn ètò ìgbéyàwó Yorùbá ó yàtọ̀ sí ètò ìgbéyàwó ti ilẹ̀ Ìgbò ó yàtọ̀ sí ètò ìgbéyàwó ti Hausa bẹ́ẹ̀ ni ètò ìgbéyàwó orílẹ̀-èdè kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó yìí máa kó wa lẹ́rú ètò ìgbéyàwó tiwọn náà yìí bọ́ọ̀sì lé wa lórí wọ́n wá gba ètò ìgbéyàwó tiwa wọ́n gbà lọ́wọ́ wa wọ́n wá pè ètò ìgbéyàwó tiwa ní ẹ̀ṣẹ̀ wọ́n wá ní one man one husband one wife wọ́n wá wò ó ọkùnrin tó bí obìnrin méje ńkọ́ ẹni kọ́kọ́ ló bá fẹ́ ọmọ yìí wọ́n òwò yẹn wọ́n wá gbà Ọlọ́run tí à ń sìn Ọlọ́run solution Ọlọ́run tí kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe kò sí àràtọ̀ Ọlọ́run ò lè dá àṣetì ò sí lọ́dọ̀ Ọlọ́run yẹn mo mú alẹ́ ni o mo fẹ́ kó mọ Ọlọ́run ọba tó ní ọgbọ́n ọba tó ní ìmọ̀ ọba tó ní òye ọba tí làákàyè ń bẹ ní ọwọ́ rẹ̀ òun ni mo mú wá fún lónìí ọba tí kì í ṣe òǹtì Ọlọ́run hallelujah Ọlọ́run mi ló ń jẹ́ bẹ́ẹ̀ wá gbọ́ o in the book of what okay 21 verse 10. bí ó bá sì ṣe fẹ́ obìnrin mìíràn ó ní bí ọkùnrin kan bá níyàwó tẹ́lẹ̀ tó wá lọ fẹ́ another wife. oúnjẹ rẹ̀. ó ní kò gbúdọ̀ dún lóúnjẹ rẹ̀. aṣọ rẹ̀. kò gbúdọ̀ dín ní aṣọ rẹ̀. àti ìṣe ọkọ láya rẹ̀. ó gbúdọ̀ máa ṣojú ìṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ. kí ó má ṣe yẹ̀. ìṣojú ẹ̀ lọ́dọ̀ ọkọ kò gbúdọ̀ yẹ̀ ó gbúdọ̀ máa ṣojú ìṣe rẹ̀ déédéé tó bá lóun fẹ́ láàárọ̀ á fún tó bá lóun fẹ́ lọ́sàn-án á fún ebi ò gbúdọ̀ pa ìyà ò gbúdọ̀ jẹ ó gbúdọ̀ mẹ́sàn kó tọ́jú ẹ̀ torí pé òfin ìyàwó kejì ni ẹ yes. bí òun kì yóò bá ṣe ohun mẹ́tẹ̀ẹ̀ta yìí. bí òun bá ti ṣe ohun tá a sọ yìí kó má fẹ́ ìyàwó méjì. ǹjẹ́ kí òun kí ó jáde kúrò lọ fẹ́ ní àìsanwó. nǹkan tí mo sọ tó bá ti pé òun ò ṣe é o